Mo kí gbogbo wa ní ibikíbi tá bá wà. Mo fẹ́ kí a wo bí tá wà yìí. Farm kan ní bíbá tí a bá ń sọ pé a fẹ́ Yorùbá country. Mo fẹ́ Yorùbá country tí gbogbo ọmọ Yorùbá lè gbé tí àyà wọn ní máa jáṣẹ́ rí gbogbo bí tí a wà yìí. Òun ló ń pè ní farm. Tí a bá wo gbogbo tí bàbá wa Olóyè Ìgbòho tí wọ́n ti ń sọ láti bí ọdún mẹ́rin pé àwọn àgbẹ̀ ò lè lọ sóko, òun kan náà ni tí bàbá Akíntóyè náà sọ̀rọ̀ lé lórí. A rí pé ọ̀pọ̀lọpọ̀ wa ni à ń sọ fún ara wa pé àìmá lè lọ sóko wa ṣẹ́rí farm níbi tẹ́ ń wò yìí, left and right nínú farm yìí kò sí Fúlàní tí ó ń jẹ oko lóko. Olúkálùkù ni ó máa ní bísínẹ́sì tiẹ̀ tí ó fẹ́ ṣe màálùú. But tí a bá wo ilẹ̀ Yorùbá lénìí, a rí pé a ti wà nínú ewu ńlá. Irú ewu la wà nú ẹ̀. Ewu pé ní ilẹ̀ wa, ẹ jẹ́ ká sọ pé ní ilẹ̀ wa, orí ilẹ̀ wa, àyà wa ń já láti lọ sóko. Ní orí ilẹ̀ wa náà ni ọ̀pọ̀lọpọ̀ àwọn àjòjì ń wá sínú ìlú tí wọ́n wá ń ṣe ọ̀pọ̀lọpọ̀ jàǹbá fún ọmọ Yorùbá. Mo wá ń béèrè pé ṣé bí a ṣe máa dákẹ́ nì tí a máa wò àwọn ọba wọ́n sọ̀rọ̀, ìjòyè wọ́n sọ̀rọ̀, politician wọ́n sọ̀rọ̀, olúkálùkù wọn dákẹ́. Nǹkan ò lè máa lọ báyìí. Ìyẹn la ṣe ń sọ pé àsìkò tí a gbọ́dọ̀ béèrè fún ẹ̀tọ́ wa láti lè exit kúrò nínú Nàìjíríà. Òun náà ni àkọlé ètò tèmi, Yorùbá exit from Nigeria. Orúkọ tèmi ni Ọláyọmí Kóìkì tí gbogbo èèyàn mọ̀ sí KOIKIMEDIA, bringing the world closer to your doorsteps. Ẹ bá wa bá a ká lọ. Now, à ń sọ pé a fẹ́ dá dúró. Ọ̀pọ̀lọpọ̀ ń disagree pé that is not the option tó wà lórí table fún wa, pé n tó yẹ ká máa béèrè kan nìyẹn. Èmi wá ń béèrè pé kí ni tó yẹ ká máa béèrè? N tó yẹ ká béèrè ni pé fún development àti ìdàgbàsókè ilẹ̀ Yorùbá, n tí a need nísìn ni pé kí Yorùbá dá dúró, kí Ìgbò dá dúró, kí Haúsá dá dúró, kí ìjọ dá dúró, kí olúkálùkù dá dúró kó máa ṣe ìjọba tara ẹ̀ lọ. Òun ló máa fún wa ní ìfọ̀kànbalẹ̀. Torí bí nǹkan ṣe wà nísìn, a ní ìfọ̀kànbalẹ̀. Ṣe ni àyà wa ń já, ẹ̀rù ń bà wá. Ọ̀pọ̀lọpọ̀ ohun tí àwọn tó wà nílé tó yẹ kó fi ṣe wọn ò lè rí ṣe. Bàbá Akíntóyè ṣe wá sọ fún wa pé history jẹ́ ká mọ̀ pé Britain tẹ́ ń wò yìí, inú Britain ni mo ti ń record tó ń pè ní England. Ibi táwa wà yìí nísìn, development wà níbẹ̀, ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló ń ṣiṣẹ́ níbẹ̀. Kí ló wá dé tí kò rí bẹ́ẹ̀ ní agbègbè tọ̀dọ̀ tiwa? N tó ń fa ojú pé a kì í ṣe ẹ̀yà kan náà, ẹ̀yà ọ̀tọ̀ọ̀tọ̀ ni wá. Nígbà tá a dẹ̀ ti jẹ́ ẹ̀yà ọ̀tọ̀ọ̀tọ̀ yẹn, ìrònú wa máa yàtọ̀ síra wọn. Gbogbo bí tí a ṣe ń wò yìí, inú oko ni gbogbo bí tá a wà yìí tó ń pè ní farm. Bí àwọn tó wà nílé náà ṣe láti máa gbé ìgbé ayé tó dáa náà lélẹ̀, kólúkálukú lè máa lọ sóko láti lè lọ dá oko, láti kéré oko dání nígbà tí àsìkò bá tó fún harvest. But àwọn tí wọ́n jẹ́ àjòjì, àwọn Fúlàní, àwọn ò fẹ́ kí gbogbo nǹkan bẹ́ẹ̀ kó ṣẹlẹ̀ ní ọ̀dọ̀ tiwa. Wọ́n ní àjẹ́ndà wọn ni pé láti lè jẹ́ kí wọ́n gba ilẹ̀ mọ́ wa lọ́wọ́, láti lè jẹ́ kí wọ́n sọ ilẹ̀ wa di aṣálẹ̀. Àwọn ọmọ Yorùbá lórí ìkànnì wa KOIKIMEDIA, ẹ ti mọ̀ pé awareness là ń create tó pọ̀ jù. Ẹ̀yin ọ̀dọ́, a ti sọ pé ẹ̀yin ọ̀dọ́ ẹ ní iṣẹ́ tó pọ̀ láti ṣe.
iṣẹ́ tó dẹ̀ pọ̀ náà ni pé kí gbogbo wa ká jọ béèrè fún exit out of Nigeria. Nigeria ò lè ṣiṣẹ́, kò ń ṣèpè, kò sí amount of àdúrà tá a fẹ́ ṣe tí Nigeria máa fi ṣiṣẹ́, and eléyìí la ṣe ń kígbe lójoojúmọ́ ni bàbá wa Chief Dr. Sunday Igboho la ṣe ń béèrè pé justice ó gbọ́dọ̀ wá fún olóyè Igboho, justice for Igboho, justice for Igboho, torí pé Igboho commit crime yet wọ́n lè kúrò nílùú. Inú oko náà ni gbogbo ibi tí mo ṣe wáyé o, mo mọ̀ọ́mọ̀ gba bíbá yìí torí pé mo fẹ́ yẹ kí gbogbo ọmọ Yorùbá rí. So possible ká máa wá sọ pé Yorùbá country òun ni solution, kí ẹ̀yin ọ̀dọ́ kẹ́yìn tún máa sọ pé Nàìjíríà la fẹ́ build. Britain tí wọ́n kó wa papọ̀, wọ́n mọ̀ dájú pé kò lè sí relationship tó máa lọ dáadáa láàrin àwa àti àwọn tó kù, yet wọ́n kó gbogbo àpapọ̀ pé ká lọ máa gbé. Adẹ̀tíjọ́ gbé yìí náà kò mú àlàáfíà wá, kò mú ìdàgbàsókè wá. Ẹ wo gbogbo ibi tí à ń pè ní ilẹ̀ ìwà ṣẹ́rí pé farm, ṣẹ́rí pé farm ni the farmhouse. These are all the reason why tí àwa kan ṣe ní no, a lè continue pẹ̀lú relationship wa pẹ̀lú Nàìjíríà. A fẹ́ develop gbogbo ilẹ̀ Yorùbá pátá, the farmhouse. A fẹ́ develop gbogbo ilẹ̀ Yorùbá pátápátá la fẹ́ develop. A fẹ́ make sure pé development yẹn ó lọ káàkiri gbogbo ilẹ̀ Yorùbá. Kò ṣe pé ibì kan ló máa wà develop, ibì kan ò ní wà develop, no. A fẹ́ kí everywhere wà develop. A fẹ́ work hard láti create a culture tí ó máa ní value. A fẹ́ jẹ́ kí ó jẹ́ pé àwa Yorùbá la máa kọ́kọ́ ronú ká tó máa ronú àwọn ẹ̀yà tó kù. A fẹ́ tọ́jú àgbàlagbà, a fẹ́ tọ́jú ọmọ kéékèèké, a fẹ́ tọ́jú ẹni tó ní physical challenge, a fẹ́ tọ́jú ẹni tó ní physical challenge. A fẹ́ ní passport tiwa, a fẹ́ ní economy tiwa. Gbogbo eléyìí ni a ṣe ń sọ pé a fẹ́ Yorùbá nation. Now, kí ló ń pè ní self-determination? Tá bá ń sọ̀rọ̀ nípa self-determination, òun ni right tí a ní láti sọ pé a fẹ́ gba country tàwa náà, a fẹ́ ní country tiwa, a fẹ́ ní kankan ṣe pẹ̀lú Nàìjíríà mọ́. And all these in tó lè jẹ́ kí a ní country tiwa ni pé kí a jọ sowọ́ papọ̀ pẹ̀lú àwọn olórí wa láti Professor Akintoye títí dé baba Chief Dr. Sunday Igboho àti àwọn ìyá wa lọ́tún lọ́sì àti oríṣiríṣi ẹgbẹ́ àti Káyọ̀dé Mọ́lá àti YSDM àti gbogbo ọmọ Yorùbá pátá. Ẹ̀yin náà wọnú abúlé tá a wà yìí, development ẹ̀ ò dúró, development ṣì ń lọ. Wọ́n ń create gbogbo tó máa jẹ́ kí àwọn tó ń gbé lágbègbè kí nǹkan lè rọrùn fún wọn. Láìpẹ́ nísìn a máa bọ́ sínú motorway. Ẹ wo gbogbo ibi tá a ṣe wà yìí, títì ló wà gbalasa tó ń ṣiṣẹ́. Tí àwọn èèyàn bá ṣe oko tán, wàá kó èrò oko wọn jáde. Kò ń sọ̀rọ̀ epo nìkan, à ń sọ̀rọ̀ nípa technology, à ń sọ̀rọ̀ nípa infrastructures. Gbogbo ilẹ̀ Yorùbá pátá ààrí infrastructure lò láti 64 years. Gbogbo ìtàn pè ní ìntí ẹ kí a máa train lọ nísàlẹ̀ yẹn nísìn. All these are the reason why tí a ṣe sọ pé enough is enough. The relationship pẹ̀lú àwa àti Nàìjíríà ó gbọ́dọ̀ ṣẹ́rí ní further down tẹ̀ ń wò yẹn, àwọn tí wọ́n ní ẹran ló ń sin ẹran wọn níbẹ̀ yẹn. Ẹran kan ní máa lọ jókòó lóko, kò dàbí ti Nàìjíríà tí ẹran á máa jókòó lóko. All these kò lè work. A fẹ́ bọ́ sórí motorway tó ń pè ní A1, the North Peterborough
My name Olayomi Koiki, lone report from KOIKIMEDIA, bringing the world closer to your doorstep. Mo fẹ́ ká túbọ̀ máa jọ wo ibi táwa fẹ́ jáde sí nísìn. Ṣé ti rí ibi tí mo ti ń bọ̀ látẹ̀kan? Ṣé rí pé nísìn mo fẹ́ join A1 the north èyí tó ń lọ sọ́nà Peterborough. Ọmọ Yorùbá ẹ jẹ́ a jọ dìde, ẹ jẹ́ a ṣe gbogbo tó yẹ ká ṣe ní kíákíá. Ẹ wo lọ́tún lọ́sì, ẹ máa rí gbogbo development yìí ni ó máa wá sílẹ̀ Yorùbá nígbà tí Yorùbá náà bá dá dúró. Ọ̀rọ̀ election kọ́ ló yẹ ká tún máa discuss mọ́ nísìn. Election Nigeria kò lè work, election Nigeria kò lè ṣiṣẹ́ torí pé wọ́n design Nigeria gbogbo ṣiṣẹ́ in the first place. Àwọn tí wọ́n kó wa papọ̀ wọ́n mọ̀ pé àwa fẹ́ development ní south west, but àwọn north tí Fúlàní ti gbalẹ̀ mọ́ wọn lọ́wọ́ torí kò sí kankan tó ń jẹ́ Haúsá mọ́. Haúsá ó ti kúrò nínú picture Nigeria. Haúsá ò sí nínú picture mọ́, àwọn Fúlàní ti gbalẹ̀. Àwọn Fúlàní ń bọ̀ ọmọ Yorùbá ó lè ń sọ̀rọ̀ irọ́ là ń pa. Fúlàní ń bọ̀, wọ́n ń bọ̀, wọ́n dẹ̀ máa dé. Tó bá dẹ̀ ti dé jàǹbá tó máa ṣe fún wa. Lákọ̀ọ́kọ́ wọ́n ti dominate gbogbo ilẹ̀ Yorùbá, àwọn ló ń run gbogbo businesses, àwọn ni wọ́n dominate market. Gbogbo ọmọ Yorùbá tó ní businesses wọ́n jẹ́ kó gbérí mọ́, wọ́n destroy ẹ̀. Àwọn ìyà tó kù náà the same thing. Ẹ jẹ́ ká kọ́kọ́ ronú nípa ara wa náà ká tó máa ronú nípa àwọn ìyà tó kù, torí pé àwa ni ìran ọmọ aládé tí ọba Elédùmarè fún wa ní nǹkan tó pọ̀ láti lè jẹ́ kí a rí ayé gbé. Àmọ́ gbogbo wa láti rí pé a rí life tó jẹ́ ká gbé ní Nàìjíríà. Ìyẹn ni gbogbo èèyàn ṣe fẹ́ lọ sílùú kan àbí ìlú kejì láti lè lọ wá ọrọ̀ ajé, láti lè fi tọ́jú ara, tọ́jú ọmọ, tọ́jú ìyàwó. Gbogbo eléyìí ni àwa wá ń wò pé kò tún ṣe election rẹ ká máa sọ̀rọ̀ lé lórí báyìí. Election kò lè work nínú Nàìjíríà. Kò sí ọ̀nà àbáyọ kankan tí election máa fi work. Ẹ wo gbogbo àwọn èèyàn tó ń pariwo nísìn pé kólóyè Ìgbòho wá gbà wọn. Olóyè ẹ mọ̀ọ́mọ̀ ẹ ti síta. Ẹ̀yin ọba ilẹ̀ Yorùbá ẹ dákẹ́ ẹ sọ̀rọ̀. Ẹ̀yin politicians ẹ dákẹ́ ẹ sọ̀rọ̀. Ọmọ yín olóyè Ọmọdéyẹmọ wọ́n pa Alhaji Adogan, wọ́n pa Alhaji Fatai, wọ́n pa sínú ilé bàbá wa Ìgbòho. Yet ìlóyè tún sọ pé òun ò dáwọ́ dúró lórí pé kí ààbò kó wà nílẹ̀ Yorùbá. Bàbá wa Ọọ̀ni of Ifẹ̀ kábíyèsí, mo fi tọrọ ẹnu kí yín. Bàbá wa tí ọ̀hún náà ṣe jẹ ti Aláàfin akínyín. Ẹ̀yin ọba méjèèjì Awùjalẹ̀, Aláké, bàbá wa ti Ewé of Adó, gbogbo yín bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ bá Tinubu sọ̀rọ̀. Kí ni olóyè ṣe? Ẹ̀ṣẹ̀ wo gan ni olóyè ṣe tó fi di pé láti bí ọdún mẹ́ta wọ́n ti àkáǹtẹ̀? Ó níyàwó, ó lọ́mọ, owó ò sí láti fi máa tọ́jú wọn torí pé owó tó ń bẹ lákàùnt gbogbo iléeṣẹ́, gbogbo businesses wọ́n ti pa. Kí ni ẹ̀ṣẹ̀ tí olóyè ń ṣe? Òun náà ni gbogbo tí a ti ń rí result ẹ̀ yìí o. Kò ní ẹ̀ṣẹ̀ kankan ju pé ó sọ pé àwọn Fúlàní pa wá, wọ́n ń ṣe jàǹbá fún wa. Nítorí ẹ̀ jáde nìyẹn, nítorí ẹ̀ bẹ̀rẹ̀ sí mú nìyẹn. Ọmọ Yorùbá bí a ti ṣe fẹ́ mú ètò yìí wá sílẹ̀, a tún máa sọ fúnra wa pé ẹ jẹ́ ká fi ọkàn kan ká fi béèrè fún Yorùbá nation. Ẹ jẹ́ ká dúró àwa tá wà nílé. Ẹ má kẹ́rù bà wá, ẹ má kẹ́rù bà wá. Gbogbo ètò máa tò, Ọlọ́run ló ń ṣe, àwa èèyàn la máa wá parí ẹ̀. Mo kí gbogbo àwọn tí wọ́n ṣe Yorùbá nation ní gbogbo àgbáyé, tí ẹ jẹ́ kó sún yín, tí ẹ jẹ́ kó rẹ̀ yín. Wọ́n ti parọ́ mọ́ ẹlòmíì, oríṣiríṣi ọ̀rọ̀ ti sọ sí wa àti bàbá wa méjèèjì àtàwọn tí wọ́n ń darí wa. Ẹ má yẹ kí a fi ọ̀rọ̀ Yorùbá sílẹ̀. Mo á kí gbogbo àwọn ìyá wa, láti ìyá wa Jagun, mo kí ìyá tèmi náà, mo kí mọ́ sí mi dáadáa. Mo kí àwọn tí wọ́n wà lórí ẹgbẹ́
Ìgbòho Iron Lady, mo kí Yorùbá níní, ìkọ́mọ Yorùbá, mo kẹ́yìn ìyá wa l'Amẹ́ríkà, mo kí Kentos, mo kí Alájà Queen Ara, mo kí Comrade Ṣọlá kò gbọdọ̀ kú, mo kí Sister Ellen, mo wá kí gbogbo àwọn obìnrin pátá tó ń ṣiṣẹ́, àtẹnitá dárúkọ àtẹnitá dárúkọ, mo kí ìyá wa tí wọ́n ní ká má dárúkọ àwọn Ọlọ́run mọ̀ wọ́n, mo kí gbogbo àwọn medias wa tó ń fi tọkàntọkàn tó fi ń ṣiṣẹ́ yìí pé kílẹ̀ Yorùbá kó lè ní àṣeyọrí. Mo kí gbogbo ẹ̀yin group pátá láì yọ nìkankan sílẹ̀. Ẹ jẹ́ ká jẹ́ kí ọdún yìí kó jẹ́ ọdún ìdùnnú fún wa. Ẹ jẹ́ ká ṣe gbogbo ohun tó yẹ ká ṣe láti continue láti sọ fún ẹni tó ì tí gbọ́ nípa ìdí tí Yorùbá tó gbọ́dọ̀ exit. Yorùbá exit from Nigeria. Britain fi European Union sílẹ̀ ní 2016. Ayé ò parẹ́. Bàbá kúrò nù Nàìjíríà, ayé ò lè parẹ́. Ayé máa ṣì máa lọ náà ni. Ìdàgbàsókè máa wà nílẹ̀ Yorùbá. Àṣeyọrí ni gbogbo wa máa ṣe. Èmi náà ní lẹ́ẹ̀kan sí Ọláyọmí Kóìkì tí gbogbo wa mọ̀ sí KOIKIMEDIA, bringing the world closer to your doorstep. Mo kí àwọn fámìlì mi náà, mo kí gbogbo ẹ̀yin tẹ́ wà ní Áfíríkà, ní Asia, ní Europe, ní gbogbo continent tí ẹ ti ń gbọ́ wa. Mo kí ẹ̀yin tẹ́ wà ní Brazil, mo kí gbogbo ẹ̀yin tí ẹ ń support platform wa. Ẹ má wá gbàgbé, ẹ follow wa lórí gbogbo ibi tá a bá ti ní kẹ́ máa tẹ̀lé wa lórí YouTube channel wa KOIKIMEDIA, lórí YouTube channel wa Backup KOIKIMEDIA Backup, lórí YouTube channel wa WD76 Media, lórí Facebook wa KOIKIMEDIA àti lórí Facebook wa KOIKIMEDIA Odùduwà, lórí Twitter @KOIKIMEDIA, lórí Instagram @KOIKIMEDIA. Tẹ́ bá wá ní ìbéèrè méjì àbẹ́ ní kankan tẹ́ fi bá wa sọ anytime, ẹ pè wá sórí nọ́mbà wa +4475 94050 979, àbí kẹ́ fi email kẹ́ fi ránṣẹ́ sí wa lórí info@koikimedia.com, info@koikimedia.com. Ẹ má wá gbàgbé gbogbo information tẹ́ bá fẹ́ lórí news tó ń lọ lágbàáyé, ní local, ní international, ní Africa, ẹ máa lọ sínú website wa www.koikimediainternationalnews.com, www.koikimediainternationalnews.com. Tẹ́ bá tó wá fẹ́ wo kí ló ń lọ nípa Yorùbá Nation, ẹ̀ ń wá fáìlì kan ni, ẹ̀ ń wá dọ́kúmẹ̀ntì kan ni, ẹni kankan tí ẹ fẹ́ retrieve lórí ibi tí Yorùbá Nation níbi tó ń lọ, ẹ lọ sí www.koikimedia.com, www.koikimedia.com. Tẹ́ bá tó wá fẹ́ mọ̀ nípa bí Yorùbá Nation ṣe ń tẹ̀síwájú, ẹ lọ sórí YSDM website. Ibẹ̀ náà lẹ ti lè ṣe donation yín tí a máa fi jẹ́ kí ìrìn àjò yìí kó máa nílọ síwájú. www.ysdm.org, www.ysdm.org. Once again, orí ìkànnì wa tí a ń pè ní KOIKIMEDIA, òun náà ni ẹ ti ń wò wá, tí a ti ń mú gbogbo ihun tí ó lè inspire ọmọ Yorùbá tó jọ́bìnrin, tó jọ́kùnrin, tó jọ́mọdé, tó jágbàlagbà láti lè ṣe kíni, láti lè fọkàn tẹ̀lé Yorùbá Nation. Yorùbá Nation, no going back. Yorùbá Nation must exit Nigeria. 2025 àjọ̀dún ìdùnnú fún wa. Mo kí gbogbo àwọn wòlíì tó ń ṣàdúrà fún àwọn Yorùbá. Mo kí àwọn àfáà tó ń ṣàdúrà pé kílẹ̀ Yorùbá dúró. Mo kí gbogbo àwọn oníṣẹ̀ṣe, àwọn babaláwo, àwọn ìyá Ọ̀ṣun tẹ́ ń ṣàdúrà fúnlẹ̀ Yorùbá. Ilẹ̀ Yorùbá wọn nígbà mọ́ wa lọ́wọ́ o. Ilẹ̀ Yorùbá àwa la máa jẹ́ títí. Fúlàní ò ní gbalẹ̀ mọ́ wa lọ́wọ́, Ìgbò ò ní gbalẹ̀ mọ́ wa lọ́wọ́, Haúsá ò ní gbalẹ̀ mọ́ wa lọ́wọ́ o. Àwọn foreigners tí wọ́n fi gbalẹ̀ mọ́ wa lọ́wọ́ wọn nígbà mọ́ wa lọ́wọ́ o. Ọba Elédùmarè wà pẹ̀lú wa. Mo kí àwọn Christians, mo kẹ́yìn Muslim, mo kí gbogbo oníṣẹ̀ṣe, gbogbo ibikíbi tí olúkálùkù bá wà. Ẹ jẹ́ ká túbọ̀ máa ṣe kí ni, ká lọ máa gbáradì, ká lọ máa múra láti béèrè ẹ̀tọ́ wa. Ẹ̀tọ́ wa là ń béèrè fún, àfẹ́ wàhálà, ẹ̀tọ́ wa náà la máa gbà nígbà tásìkò bá tó. Gbogbo ọmọ Yorùbá ló máa dìde
nílé lóko. Bye for now. Use the left